ìtẹ́ tí ń gbọ́ mi káàkiri àgbáyé gbogbo ọmọ Nàìjíríà tí ń bẹ lókè òkun gbogbo ẹ̀yin tẹ́ wà nílẹ̀ Nàìjíríà gbogbo ẹ̀yin ọba aláyé gbogbo òjòyè baálẹ̀ gbogbo mọ́gàjí nílùú tí wọ́n bá ti ń jẹ mọ́gàjí ẹ yá mi létí yín lórí ọ̀rọ̀ ètò ààbò èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ǹjẹ́ ẹ gbàgbọ́ pé kí bàbá wa Aláàfin Ọ̀yọ́ Ọbalẹ́yọ̀ Àjòrì kí n tó sọ nípa wọn mo sí fìlà fádé o mo kí Aláàfin Ọ̀yọ́ tòní ọba Ọ̀wọ́ Adé Abímbọ́lá kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kí ẹṣin ọba kó jẹ kó pẹ́pẹ́pẹ́ mo kí yín lọ́pọ̀lọpọ̀ ẹ̀mí ọlá yín yóò gùn ẹ sì sọ́lẹ̀ pẹ́ ẹ̀wẹ̀ bàbá Aláàfin Ọ̀yọ́ tàná Adéyẹmí ọba ni lọ́jọ́ kan ni bàbá pè mí ọ̀kan náà ọmọ ilẹ̀ Ìbàdàn kan ní ránṣẹ́ mi lọ́dún yẹn kí bàbá tó wọ́kàlẹ̀ lọ wọ́n porúkọ ẹniyẹn ní Múfútàù Abóńdẹ ó fẹ́ràn bàbá máa ń ran láwọn iṣẹ́ kọ̀ọ̀kan èjèèjì lónìí òní nàmbá 1 baálẹ̀ ní Mọ́kọ́lá èdè baálẹ̀ ńgbà náà ó ní kábíyèsí fẹ́ rí mi o ẹ̀rù bà mí mo ní ṣe lọ́yọ̀ọ́ ó ní kì í sọ̀yọ́ o Ìbàdàn níbo ń bàdàn ààfin Ọ̀yọ́ lọ bá wà wọ́n ní á níbì kan tí wọ́n ń pè ní Aláàfin quarters ní Ìyágànkú ń bàdàn bí ní Jẹ́ríkò ẹ̀rù bà mí pé kí ni à ń pè mí sí Abóńdẹ lòun náà mọ̀ ọ̀dà mo dágbére fẹ́yàn bíi 4-5 tó bóyá mo sọ nǹkan kan tí wọ́n fẹ́ dá sẹ̀ríà fún mi lọ́dún náà ní wọn mọ̀ mo sì mẹ́nìkan dání ẹni mo mú dání ń bẹ láyé kò tí ì kú kọ́lọ́run bá kó jẹ́ kó sọ̀rọ̀ rẹ̀ dálẹ́ Ṣeun Awódélé anointed presenter Ṣeun àjọ débì kan àjọ kọ̀wọ́ lọ pẹ̀lú Abóńdẹ ni bàtà dé Aláàfin quarters ní Jẹ́ríkò bàbá ní ká sọ fún pé kí n sì jókòó mò ń bọ̀ ó tó wákàtí kan kí wọ́n tó pé ká wọlé bàbá wọn lórí ìjókòó láàyè ọba gbẹ̀rẹ̀gẹ̀jẹ̀ mo sì kábíyèsí fọba Aláàfin ọba Adéyẹmí nígbà náà bàbá máa ń pè mí tí n bá lọ ṣiṣẹ́ olúyoko fún wọn wọ́n máa ń pè mí ní lọ́wọ́ yẹn dùn lẹ́nu wọn gan ìgbà míì wọ́n á fi gbéga lọ́wọ́ kábíyèsí o wọ́n lé mi mo pè ọ́ kábíyèsí o ẹ gbọ́dọ̀ wí nǹkan kan tí wọ́n bá ń sọ̀rọ̀ lọ bó tiẹ̀ ní béèrè tó béèrè ò ní lè béèrè kábíyèsí lọ́sàmọ́ sọ tí wọ́n ìparí ọ̀rọ̀ wọn wọ́n ní mo fẹ́ ránṣẹ́ sí àwọn gómìnà ní gbogbo South West pé kì í ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí nìkan kábíyèsí o gbogbo àwọn gómìnà tí ń bẹ ní South West gbogbo yìí bí tó yẹ wọ́n náwó sí wọn mà ní wọn náwó bẹ́ẹ̀ kábíyèsí o wọ́n ní ibi tó yẹ kí wọ́n ná owó sí wọn náwó síbẹ̀ fétò ààbò wọ́n á dákọ̀ àwọn ìsọ̀rí èèyàn 4 àwọn àjọ 4 kan bí wọ́n ṣe sọ níjọ́ náà lọ́hùn wọ́n ní ibẹ̀ ló yẹ kí wọ́n náwó sí kí wọ́n sì ró àwọn ọba lágbára àti àwọn baálẹ̀ wọ́n á dákọ̀ nǹkan 4 màá sọ ṣùgbọ́n àwọn díẹ̀ nínú àtọ́rọ̀ kan tí wọ́n lè gbé ìròyìn kárí kákó káàkiri tí ó tún fi kan gbogbo gómìnà ní South West la mo kí gbogbo ọba o mo ṣe kábíyèsí fórí adé Ọọ̀ni Ilé-Ifẹ̀
jẹ̀gbẹ̀nẹ̀ bí àti àkún ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo lẹ̀kílẹ̀. Mo kí yín o, ẹ kú ojúmọ́ o. That is the spiritual leader and king of kings in Yoruba culture. Mo kí Aláàfin Ọ̀yọ́ o, ẹ dákun bí àwọn ò bá gbọ́, ẹ̀yin ìjòyè nílùú kọ̀ọ̀kan ẹ jẹ́ wọn gbọ́. Aláàfin Ọ̀yọ́, traditionally powerful, a powerful monarch who ruled a vast empire. Ẹ jẹ́ wọn gbọ́. Ọ̀rọ̀ tàárọ̀ yẹ gbé sàn létí, ẹni tí ó rìkọ́ọ̀dù rẹ̀ ó rìkọ́ọ̀dù ẹ̀. Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú, the monarch of the Ìjẹ̀bú kingdom. Ẹ jẹ́ kí wọ́n gbọ́ o. Aláké Ẹ̀gbá, the king of the Ẹ̀gbás. Bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, Àrùsà one. Ọba Abdulrasheed Ọládọjà Adéwọ̀lú. Mo ṣe kábíyèsí fórí adé o. Ìlú Ìbàdàn lèmi, ọmọ Ìbàdàn ni mí. Ọba ilẹ̀ Ìbàdàn, Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Àjíǹde ara yín kó máa jẹ́, kẹ́ ẹ máa kọ́fẹ́ lójoojúmọ́. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ọba Ghandi, ọba tilẹ̀ Ògbómọ̀ṣọ́, ọmọ àwọn gbẹ́gbẹ́gbẹ́ tó fi rẹ̀ sí pósí. Ẹ bá ń gbé sí wọn létí. Ọlọ́wọ̀ Ọ̀tọ̀wọ̀, ọba Ọ̀wọ̀, Òsínmàwé Oǹdó, ọba Oǹdó kingdom. Àtaọ̀jà tilẹ̀ Òṣogbo, ọba àtòṣogbo. Ọ̀ràngún Iléèlá, the king of Ìlá. Mo dẹ̀ tún ní kẹ́ ẹ bá ń gbé sí bàbá wa létí. Olúwo Òwò, Abdulrasheed Tẹ́lúwàn. Kábíyèsí Aláàfin àná, wọ́n ní nǹkan mẹ́rin ni wọ́n sọ fún ọ tó sọ fún gbogbo àwọn gómìnà. Wọ́n ní sọ fún wọn, nígbà náà ń wò tiẹ̀ tí ì mọ̀ pé Ọlọ́run ó ṣàánú mi dé ààyè tí mo wà gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ àṣà. N ò tiẹ̀ tí ì mọ̀, n ì mọ̀ bí orí ń bẹ́sẹ̀ rè. Bọ́sà ń bẹ lọ́run náà ni kí Ọlọ́run ọba kó ṣàánú mi. Àdúpẹ́ pé Ọlọ́run déyànjú ọ̀hún ládé, ògo ni f'Olódùmarè. Bàbá ní lọ sọ fún gbogbo wọn lórí ẹ̀rọ rédíò. Nígbà náà ń wọ̀ sọ̀rọ̀ eré. Àfi tá a bá ń sọ láàrin ara wa, kì í dórí afẹ́fẹ́. Ó tàkókò wáyé. Bàbá ní sọ fún wọn kí wọ́n ró àwọn aṣọ́gbó lágbára. Aṣọ́gbó mi ò tẹ́ ẹ̀ mọ́ tí ń já aṣọ́gbó. Kí wọ́n ró wọn ní agbára gidi. Wọ́n ní ẹlẹ́ẹ̀kejì, kí wọ́n ró àwọn ọdẹ, kí wọ́n ró wọn lágbára. Ṣé ẹ gbàgbé ògbójú ọdẹ nínú igbó Orúnmọlẹ̀? Gbogbo tó dàbí àǹjànú kankan, ọdẹ ó kojú wọn. Wọ́n ní kí wọ́n ró àwọn vigilante lágbára. Wọ́n ní kí wọ́n ró àwọn ọlọ́pàá lágbára o. Wọ́n ní ṣùgbọ́n iṣẹ́ ọlọ́pàá yàtọ̀ sí iṣẹ́ ọdẹ. Ó sì yàtọ̀ sí iṣẹ́ aṣọ́gbó. Wọ́n ní aṣọ́gbó lè rìn láti Ọ̀yọ́ títí dé Ògbómọ̀ṣọ́, Ògbómọ̀ṣọ́ dé Òṣogbo tí ò ní fojú kan títì. Bàbá ní wọ́n mojú òpó nígbó, wọ́n máa bí wọ́n tọ̀ nígbó, bí ẹmọ́ àti ìgalase lójú òpó tí wọ́n bí tí wọ́n máa tọ̀ títí ò sì ní yẹ̀gẹ̀rẹ̀. Wọ́n ní kí wọ́n ró wọn lágbára. Àwọn vigilante, wọ́n ní kí wọ́n ró wọn lágbára. Wọ́n wá fi nǹkan kan lé pé kí gómìnà gbogbo, nígbà náà ni wọ́n sọ ọ́, ẹ má sì mí gbọ́, gómìnà gbogbo ọba, kí wọ́n ró àwọn ọba lágbára, kí wọ́n fún wọn lówó. Àwọn ní àmọ́ àwọn èèyàn wọn, àwọn ní àmọ́dẹ, àwọn ní àmọ́ aṣọ́gbó, àwọn ní àmọ́ vigilante kó tó kan tààrin ìlú. Wọ́n ní àwọn ọlọ́pàá ń ṣe bẹ́bẹ́ o. Wọ́n ní wọ́n sì ń tiraka. Wọ́n ní àwọn náà sì lágbẹ́kẹ̀lé, bí bàbá ṣe ń sọ nìyẹn, pé ṣùgbọ́n wọn ò lè wọgbó bí aṣọ́gbó àtọdẹ. Etídò, etígbó, wọ́n ní ibẹ̀ ní ọ̀rọ̀ wọn. Ṣùgbọ́n tí wọ́n bá ṣèyí, kí wọ́n fi sójà díẹ̀ kún pẹ̀lú aṣọ́gbó, pé gbogbo tá à ń wè yóò sì ṣe díẹ̀. Gbamagbama ariwo yóò ti pọ̀ nígbà tí mò ń sọ yìí. Kò jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Aláàfin Ọ̀yọ́ ọba Adéyẹmí kẹta nígbà ayé ẹ̀ tó sọ fún mi pé kí n jẹ́ níṣẹ́ fún yín.
bá a bá ní ò kàn wá kò kàn wá, tó bá kan ẹni tí ó kàn wá ń kọ́, ẹni tí ń ṣòjòjò òun mọ̀